jẹ́ business yẹn because of the love I have for this job. And what they frustrate me by sponsoring hungry bloggers to be carrying negative news about me. Lórúkọ Jésù, bí ẹ̀mí ẹ ṣe wà ní orúkọ Jésù, gbogbo nǹkan yín gbogbo nǹkan tẹ́ bẹ̀rẹ̀ fún láyé yóò máa di ìbànújẹ́ ni. Ẹ̀yin tèmi Wùnmí Toriola ó tún ti sọ̀rọ̀ padà ó tún ti sọ̀rọ̀ sí AFEEZ OWO tó jẹ́ ọkọ Mide Fúnmi Martins ó ti sọ̀rọ̀ sí o. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí Wùnmí Toriola tún sọ ní èní yìí ó wá tèpètèpè ni ẹ jẹ́ ká wò ó. Gbogbo nǹkan tó múnú yín dùn máa di ìbànújẹ́ lójú ẹ̀mí yín ni àfi tẹ́ bá jáwọ́ ní ìbá yín ṣe bígè. Ṣẹ́gbọ́n nǹkan tí mo sọ mi ò bá yín ṣe mi bá yín parọ́ mi ò sọ pé máa ṣọ nǹkan báyìí mo ti rà tán níbi tẹ́ ti ń sanwó díẹ̀díẹ̀ mi ò bá yín ṣe nǹkan tó wù yín nǹkan tó máa wù yín kẹ́ gbé sórí mídíà kókó mi but stop taking me in negative news. Stop putting me in negative news against me. I am who the Lord has blessed, and no one shall curse me. Anyone who curses me shall be cursed from my first to 10th or from his first to 10th generation. Yomi kúrò, ẹ jọ mi kúrò. Ẹ̀yin olólùfẹ́ mi bí tẹ́ bá ti rí tán ti ń comment, tán ti ń kọ̀ǹkan burú bánújẹ́ pa mi. Ẹ lọ bá mi máa gbé wọn ré, kẹ́ máa bá mi gbé wọn ṣépè. Wípé gbogbo bó ṣe ń bá mi lórúkọ jẹ́. Lórúkọ Jésù, wá bímọ tó máa lórúkọ o. Ṣùgbọ́n orúkọ yẹn ò ní dalẹ̀ fún. Bẹ́ẹ̀ ni mo sọ. Mi ti jẹun lásán yìí, oúnjẹ àárọ̀ ni mo jẹ. Mi ò dẹ̀ rò pé mo jẹ nǹkan àtàbẹ́yà Fanta ni mo mu láti àárọ̀. Mo wá sọ ní orúkọ Jésù. Gbogbo èyí tẹ́ ń bá omi Wùnmí Toriola lórúkọ jẹ́. Tẹ́ jókòó síbi ìkọ̀kọ̀. Tẹ́ ń sponsor news so that àwọn èèyàn fi hate mi. Ní orúkọ Jésù. Bí ẹ̀mí ẹ̀ ṣe ń bẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Bloggers ẹgbẹ́ mi lórúkọ Jésù. Ẹgbẹ́ mi kẹfùnká. Hungry bloggers. Take my name out of your mouth. Twin tó bá wá sọ̀rọ̀ mi ẹni mindset pé industry wa ibi ogun ni o ẹni tó bá ṣe tó dúró di gígbé mi báyìí olórí burúkú ló lè fèsì àwọn olórí burúkú yẹn o ẹni tó dúró tó yányán ni o kò sí nǹkan tó àìsí ṣe o ṣùgbọ́n mo fi tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ mo wò pé mi ò bá yín ṣé láwọn tó successful bẹ́ẹ̀ wọn hate life wọn lọ́wọ́ after ṣé láwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ títí wọn ti ta tó jẹ́ pé wọn ò pàṣì wọn ò fẹ́ẹ̀lì ojú kan náà lọ́wọ́ àwọn ló máa ń ṣẹnu ṣóṣòṣòṣòṣò kiri àwọn olórí burúkú tó máa ń rojọ́ kiri àwọn tó wà successful you see them wọ́n jayé ni kò kún anybody ṣùgbọ́n àwọn olórí burúkú tí wọ́n make ẹ̀ tó jẹ́ pé ìbànújẹ́ náà